fọgbà yà wá bó ṣe ṣe bá nàbí wa Muhammad bó ṣe ká wá ìdáná kúrò lọ́wọ́ wa. من يهده الله فهو المهتدي torí ẹ̀ tọ́lọ́ ń bá fi mọ̀nà irú wọn ní mọ̀nà. ومن يضلل فلا هادي له ẹ̀ tọ́lọ́ ń bá sì sọnù ọ̀sẹ̀ tó lè fi mọ̀nà mọ́ láéláé. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له lẹ́yìn ọ̀pẹ wa tí wọ́n ń jẹ́ ìgbé kò sí ọba kan àyàfọ́lọ́hún ọba tí ò lórogún ni. الذي يقول في القيامة ọba tí wọ́n máa sọ báyìí ló jáde kìí àmọ́ bí tí gbogbo wa bá pé sí. صلوني ما اشتهيتم فكل ما a ní gbogbo yẹn dé lónìí ẹ máa béèrè gbogbo tẹ́ ẹ bá fẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run. فكل ما تريدون عندي إنني أنا أرحم torí gbogbo yín gbogbo tẹ́ ẹ bá béèrè lónìí bẹ lọ́dọ̀ mi èmi lọ́ba tí kẹ́ni. فكل ما تريدون عندي إنني أنا أرحم torí gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run èmi lọ́ba tí kẹ́ni. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم àtúwájú ẹ̀dùká nẹ́bí wa Muhammad tó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run ní ìjọ Ọlọ́run kọ́ máa bá a. القائل Ànábì tí ń sọ báyìí pé فضل رجب على سائر الشهور ọlọ́lá tí ń bẹ fún oṣù Rájàbù tó di 27 lónìí yìí lórí àwọn oṣù tó kù. كفضل على سائر الأنبياء ọ̀dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fẹ́mi Ànábì ni lórí àwọn ẹrú Ànábì Ọlọ́run tó ṣẹ́kù. وفضل رمضان على سائر الشهور ẹ wá ọlá tí ń bẹ fún Ramadan lórí gbogbo oṣù yòókù. كفضل الله على خلقه ọ̀dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fọ́nà lórí àwọn ewu rẹ̀ tó dáa. صلوا على رسول الكريم wọ́n ní ẹja tọrọ ìkẹ́yìnkẹ́ ojúlẹ́la lápẹ́lẹ́ ní وعلى آله kíkẹ́ náà máa bá wa ara rẹ̀ وأصحابه wọ́n máa bá wọn sàhábà rẹ̀ وسلم àtàláfíà Ọlọ́run وبعد lẹ́yìn náà. عباد الله gbogbo àwọn ẹrú sí Ọlọ́run خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jí máa tò ní تدل على من صاحب الذي yọ́ máa dá lórí ta lọ̀rẹ́ tó ṣe pé تختص صاحبا tó lè yàn ní ọ̀rẹ́ ta lọ̀rẹ́ tó ṣe pé ó lè yàn lọ́rẹ́. وصلنا إلى زمن لا أحد يحب أحدا àwọn bàbá wa ní àti dé àti wà lásìkò kan tó ṣe yí pé ẹnìkan fẹ́ dáadáa fẹ́ni kankan máa. وصلنا إلى زمن àti wà lásìkò kan زمن àti wà ń gbà kan لا أحد يحب أحدا tó ṣe pé kò sẹ́ni tí ń nífẹ̀ẹ́ nìkan kan máa ojú nìkan ló kúta ṣiṣẹ́ ra. ولا أحد يتمنى الخير لأحد kò sì sẹ́nìkan tí ń tàn mọ́ oore fẹ́ni kejì rẹ̀ mọ́ ní sí pé lágbájá kó sì lọ Mákà lágbájá kó sì ra mọ́tò lágbájá kó sì lọ kọ́lé ojú ayé nìkan là ń ṣe síra wa bọ́ bá dé tánà láti máa kíra wa pé ẹkú àjẹ ẹkú oríire o. الجميع يرفض وراء مصلحته àwọn bàbá wọn wá sọ̀rọ̀ tí wọ́n fi parí rẹ̀ tá a bá fi parí rẹ̀ wọ́n wá sọ wípé kẹ́bí kọ̀ọ̀kan wa káyà lọ síbi tí ó pè wa bọ́bá sọ̀sẹ̀lú ní ibi tí ó pè rẹ̀ ni ó ń lọ bọ́bá sàáfàá ní àáfàá rẹ̀ tó ṣe pé ọmọ rẹ̀ ó ní lárí lọ́la ibẹ̀ ni ó ń lọ gbogbo tí ọba ti yanjú tọ̀rọ̀ ló ti yanjú gbẹ̀yọ̀ darí sí. وقيل wọ́n wá gbá ìpè أربعة لا تصاحبهم àwọn bàbá wọn wá láàdé ibi táwọn wá ń lọ gangan èèyàn mẹ́rin ń bẹ tó ṣe wípé ọ̀gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ láíláí. ولو عشت وحيدا kọ́dà wọ́n wá ṣe pé ìwọ nìkan lọ ń dásẹ̀ ní rẹ̀ ọtí Ọlọ́run ọ̀dà fún ọdún kọ́ báwọn mẹ́rẹ̀ ìyẹn ṣe lọ. الأول wọ́n lálákọ̀ọ́kọ́ lọ wọn tó gbọ́dọ̀ bá sí. منهم الحقود الحسود wọ́n lákọ̀ọ́kọ́ nú rẹ̀ òun lọ lọ́kàn dúdú àtọ́níkẹta. لأنهم لن يرضى لك نجاحا torí pé ọlọ́kàn dúdú àtọ́níkẹta mo ò ní yọnu sí fún ọ pé kọ́ ṣàṣe làláyé kọ̀sọ́gbọ́n tí wọ́n bẹ dá sí mo ní yọnu sí i. فالحقد هو إمساك العداوات في القلب
àwọn bàbá wa ní tí wọ́n ń pè lọ́kàn dúdú òun náà ní kó wà ní ọkàn ẹ̀dá wípé ìbálágbájá ọ̀tá mi ní nǹkan bá tètè ojú lásán ni. wa huwa da'un muhlikun. wọ́n wá ní káníkèéta kọ́kàn ẹni ó sì dúdú síbò ọmọ nìkejì ìyá wọ́n ní àìsàn kan ní tí máa pa ní irun láyé. wa amma al-hasad. wọ́n lè wá ní kèéta. huwa an tamanna zawala an-ni'mati 'ala al-ghayri. òun ní kọ́ máa wá pé oore tí ń bẹ lọ́wọ́ ẹnìkejì rẹ ọmọ nìkejì rẹ kọ́ yẹ kó lọ́wọ́ rẹ kọ́ mọ́ ní máa. wa huwa sifatun mazmuma. wọ́n ní ìròyìn ẹgbẹ́ bá wá nírú rẹ̀ la kọ́ lọ́mọ ìfẹ́ ìròyìn èébú ni fóun. min kirahati fadlillahi 'ala al-akharin. ní kọ́ ọ máa kórìíra orí ọlọ́run tó ṣe fọ́mọ nìkejì rẹ kọ́ ọ máa kórìíra rẹ̀ kọ́ ọ má fẹ́ jó lò kalẹ̀ kọ́ ọ máa kórìíra rẹ̀ kọ́ ọ má fẹ́ jó tọ́ sí. fatrukil hasada wal 'idda. àwọn bàbá wa ní lọ fi kéèta lẹ̀ kó o sì fi ọkàn dúdú kọ́kàn ẹ̀ ní dúdú kò jìnà sí kò fi lẹ̀. la rahatan fawallah la rahatan lil hasid. wọ́n wá ní mo fọ wọn láwọn fọlọ́n búra pé oníkéèté yẹn kèé nísìnyí láyé mi. wal 'aqid. gbogbo ẹgbẹ́ kan rẹ̀ máa ń dúdú sọ́mọ nìkejì rẹ̀ ó lè nísìnyí láyé kó sọ bẹ́ẹ̀. afáàní. wọ́n lẹ́lẹ́kejì. الثاني منهم الكذاب ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ tá a gbọ́dọ̀ bá sọ̀rẹ́ òun náà ló ní irú èèyàn. الذي يكذب على الجميع. èyí tó ṣe pé gbogbo èèyàn ní parọ́ fún bọ́bá ní ẹja àwòtawò òjò ṣùgbọ́n wọn bá déta òòrùn ni wọ́n bá pé ọ̀ràn. فمن أنت حتى يستنصرك. ta wá lè wọ tó ṣe yí pé ó fi wá délé ẹ̀yìn látọ̀dọ̀ rẹ̀ tí ò ní fi bú o ta ni ọ́. وقال الإمام زين العابدين. àbáàgbà ìmáàmù Zayn al-Abidin náà tí bàbá wa dákọ̀ rẹ̀ fún wa yìí. قال ó sọ báyìí pé لأحد من أبنائه ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ yìí wọ́n bá a sọ̀rọ̀ موصيا له lẹ́ni tí ń ṣàsọ́ọ́lẹ̀ fún. إياك ọlọ́dọ̀wọ́ wọ ọmọ mi o. إياك alọ́dọ̀wọ́ wọ ọmọ mi. ومصاحبة الكذاب. pẹ̀lú kọ́ ọba onírú èèyàn sọ̀rẹ́ ẹni tó ṣe pé bọ́ bá gbé rọ́ọ̀kalẹ̀ báyìí ẹ sì wá wò pé kò sọ́gbọ́n tí a ní wọ́n fẹ́ fi lè bọ́ ń bẹ̀. فإنه بمنزلة السراء. ọwọ́ ní ọdọ̀wọ́ rẹ pẹ̀lú kọ́ ọmọ òkúrẹ́ èèyàn sọ̀rẹ́ torí òkúrẹ́ èèyàn àyè à ń pe náà lọ́wọ́ à ń bàbá wa ní kí là ń pe náà mọ́ wá dákẹ́ láàárọ̀ wọ́n ní kíní tí ibẹ̀ lójú títì o ó lè pé bẹ́ẹ̀ bá ń súnmọ́ bẹ́ẹ̀ bá ń tọ̀rọ̀ báyìí ẹ máa rí bíi pé ẹ ń rí omi àwọn bẹ́ẹ̀ bá débẹ̀ tán kò ní sómi kankan lórí títì bá tí wọ́n ń pè láàpẹ̀ náà. à ń pè náà ọ̀pọ̀ ọ̀nà fíkí wùwọ̀ pẹ̀lú ọ̀dọ̀ lè jẹ́ wú kàlàwàkàlà àwọn fíkí wùwọ̀ fi sí àbẹ̀wò wùwọ̀ àwọn pẹ̀lú yóò kárùrù lẹ́kẹ̀lẹ̀ ẹ̀yìn yìí tó jìnà sí ọ yóò súnmọ́ wọ́n yóò bá ẹ̀yìn lẹ́kẹ̀lẹ̀ èyí tó wá súnmọ́ yóò gbè jìnà sí ọ. الثالث منهم ẹlẹ́ẹ̀kẹta tó o lè bá sọ̀rẹ́ láyé العاق والديه. ẹni tó kọ tìyá ó sì kọ ti bàbá rẹ̀ má bà sọ̀rẹ́. لأنهم لم يجدوا فيه خيرا لأهلهم. àfáà ní pé kí ni oníjọ́ bá wọn sọ̀rẹ́ ni wípé àwọn aráalé rẹ̀ gángan wọn ò róore kankan lára rẹ̀. فكيف تجده عنك؟ bóòlù wọ́n sì wá fẹ́ róore lára rẹ̀ ìyá rẹ̀ ò róore lára rẹ̀ bàbá ò róore lára rẹ̀ bàbá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kọ̀ gbọ́ ìyá bá sọ̀rọ̀ kọ̀ gbọ́ bóòlù wọ́n sì bá sọ̀rọ̀ tí ó gbọ́. العاق والديه. ẹni tó kọ tìyá àti bàbá. العاق والديه. ẹni tó kọ tàwọn òbí rẹ̀ méjèèjì. tí ó fún wọn ní ìwọ̀n. tí ó fún wọn ní wọ̀wọ̀. هو من يؤذيهما قولا أو فعلا. wọ́n ní déédéé ibi tó wà ní wípé ń ṣe sùtá fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́rọ̀ sísọ ní ṣe sùtá fún أو فعلا. níṣẹ́ ṣíṣe ní ṣe sùtá fún ọ déédéé àyè tí wọ́n gbé sínú. وهو من الكبائر التي تجعل صاحبه محروما من دخول الجنة. ká má wàá gbọ́ tí ìyá ká má gbọ́ tí bàbá yìí nínú àwọn tí tó bí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àtọ́sẹ̀ yìí pé ìmọ̀ ọ̀hánà fẹ́ni tí bá ń ṣe àti wàlídé náà rẹ̀ kò ní rọrùn fún un.
وقد يعاقب في الدنيا بالرزق الضيق. kótó wá di ló gàlì kíámà láyé yọkọ̀kọ́ tọ́ ìyàwó pẹ̀lú fún pínpín àrísìkí sọ ọ̀gbọ́n ti yá ọ̀gbọ́n ti bàbá àwọn ajẹ́ kí ìjẹ́ ẹ̀ mọ́ fún pínpín wọn. وغضب الله. ìbínú ọlọ́run sì máa bẹ lórí rẹ̀ bọ́ ọba lọ bí ká títí ẹni òní bọ́ sí. ولكن التوبة àmọ́ bọ́ bá wa túbà o. والبر بهما títún wọn ṣe dáadáa sí wọn lẹ́yìn ìgbà tó ti ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀. يمحوان الإثم. wọ́n pa àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì wọ́n parẹ́ fún. الواجب على المؤمن أن يبر بهما. àmọ́ tó tọ́ fẹ́ni tó ń gbẹ́ra rẹ̀ ń mú mi ní òun náà ni kó ṣe dáadáa sí ìyá àti bàbá tó bí i. kó tọ́jú wọn. kó tọ́jú wọn. kó kẹ́ wọn kó gẹ̀ wọn. kó kẹ́ wọn kó gẹ̀ wọn. ìwọ níbi ọkọ̀ mi mẹ́rin alábísí wọn mú ọ̀kadà fún ọkọ̀ mi mẹ́rin lónìí bàbá rẹ̀ sí wọn mú ọ̀kadà káàkiri táwọn rẹ̀ bá tún wá ní orí oṣù wọn náà fún ọmọ rẹ̀ ọlọ́mọsí wọ́n sì ń mú ọkọ̀ mi mẹ́rin sí dáadáa sáwọn tó ní ọ وقال النبي صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم أن الله لا يقبل من العاق الوالدين. ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹni tó kọ tìyá àti bàbá. صرفا yíyí lọ rẹ̀. ولا عدلا. àti èyí tó fi ṣe déédéé rẹ̀. أي لا فرضا ولا نفلا. gbogbo níjà sí pé gbogbo èyí tó bá ṣe ní irun kíkí ni ní náfìlà ni ní sàárà ni ní dáadáa ni pọ́ bá ti kọ tìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọlọ́run ò ní tẹ́wọ́ gbà kankan bẹ̀ fún. فقل استغفروا ربكم إنه كان غفارا. gbogbo wa ẹja tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run aláforíjì ni kò foríjì gbogbo wa. الحمد لله رب العالمين. ọpẹ́ tọ́lọ́run ọba ní ìṣọba tó dá gbogbo àgbáńlá yé. الرحمن الرحيم. àjọkẹ́ ayé ṣàkí ọ̀run. مالك يوم الدين. ọmọ olùkápọ̀ ọjọ́ ẹ̀san. والصلاة والسلام على رسول الكريم. ìkẹ́ ìjọ Ọlọ́run kọ́ máa bó ti sẹ́lá lápálẹ́ nì. وعلى آله. wọ́n ní ẹ̀ máa yòǹgbò rẹ̀ kọ́ máa bá wọn aráalé rẹ̀. وأصحابه. kọ́ máa bá wọn sàhábà rẹ̀. وسلم. àtàláfíà Ọlọ́run. كما كنت من قبل. àwọn bàbá wa ní báwọn ṣe ń bá bọ̀. قال الله تعالى. Ọlọ́run gẹ́gẹ́ wá dá sọ̀rọ̀ náà ọwọ́ sọ báyìí pé. بسم الله الرحمن الرحيم. a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé ṣàkí ọ̀run. وقضى ربك ألا تعبدوا إلا إياه. Ọlọ́run ti parí ìdájọ́ rẹ̀ lórí gbogbo ẹrú rẹ̀ tó dá ipe wọn ò gbọ́dọ̀ sí nǹkan kan àyàfò wọn Ọlọ́run, wọn ò gbọ́dọ̀ forí kanlẹ̀ fún nǹkan kan àyàfò wọn Ọlọ́run, wọn ò gbọ́dọ̀ béèrè rẹ̀ lọ́wọ́ nǹkan kan àyàfò wọn Ọlọ́run. وبالوالدين إحسانا. lẹ́yìn ní a bá ṣe eléyìí tán àwọn òbí wọn méjèèjì wọn ṣe dáadáa sí wọn lọ́sẹ̀kù. الرابع منهم. ẹlẹ́ẹ̀kẹ́ni tá a gbọ́dọ̀ bá sọ̀rẹ́ nínú wọn. تارك الصلاة. wọn náà ẹni tó gbèrú rẹ̀ tí ó kì í. gbogbo ẹni tí ọba tí máa gbé wọn wákàtí mọ́ra ó kíyèsí rárá rẹ̀. ọlọ́mọ ọ̀fẹ́ sáánù rẹ̀ bẹ́ẹ̀ kìí ọ̀nà. ọba ti kí wọn wákàtí mọ́ra àrùn. kí wọn bá ń gbá rẹ̀ sí ẹgbẹ́ ní náà rẹ̀ sí alámọ̀ àkọ́kọ́ bàtà tí ó wà ní tàbátà sí wáyé típà méjì ò ní kú. típà méjì. ẹ mọ̀ ọmọ adámọ̀tẹ́ ń tọrẹ tẹ́wọ̀n bẹ́ẹ̀ bá kí sẹ́yìn tí alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ ẹ máa ro asámú lọ́kùn ní agbára asínú àtúmọ̀ kásámú sẹ́yìn asámú yẹn lẹ́kìnyí àná ẹ wo yé bàtà tá a ní dọ́tà gbọ́n kí o lòdì lásámú sẹ́yìn tí pàdé ní ìwé kúrò sẹ́yìn wájú wájú lọ́kùn máa rú wá bẹ́ẹ̀ bá kó bàtà ẹ̀rọ náà lásìkò máa rú wá àti asámú ẹlẹ́kìnyí kò sì nínú ẹgbẹ́ mọ́ akàrẹ ọ̀dá ìgbà ti sí lọ́wọ́ ìsáàrẹ̀ nínú ìpọ̀ wá rẹ̀ ọkùn sàárè wọ́n ni kanáà láàájú mẹ́fà àpàdà lórí mú ọgbogbo ti kò tó láti gbé ọ sí mẹ́ta tí wọ́n ti tó pápó dé ọ sẹ́ẹ̀mọ̀ tí wọ́n pápó tí wọ́n tó yà nínú ọlọ́run mọ́ yóò máa yẹ ọjọ́ ǹjẹ́ ẹmọ tó máa ewé tó fi ń pò nígbẹ̀gbẹ̀
kó tó tó wà ní ìgbésẹ̀ lórí ìjẹ́ ẹ̀mọ́ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ẹni bí ọmọ kẹkẹ nípa ìsìlámù sàkíyèsí ìmọ̀lẹ̀ ọ̀hún náà gan eríṣiríṣi kábàrà eríṣiríṣi ní kábàrà wa ẹlẹ́mí yóò ti yàgà ní àdá láìsíkò ìyá ìtàbí tí wọ́n ń mú bàbá débi àti ṣe àtàyà eríṣiríṣi wọ́n sì ní ẹgbẹ́rẹ̀ tí ọba yé yín ẹgbẹ́rẹ̀ tí ọba yé yín kó tó di bá kú bàbá ti kú ọ̀pá níjẹ́ lọ tó ṣe sí máa ní tí ọba ti yẹ fún ẹlọ́bá ìmọ̀ ẹgbẹ́rẹ̀ lọ́wọ́ ẹlọ́bá àfáà àdúgbò yẹ bẹ́ẹ̀rẹ̀ ẹlọ́bá àmà ọmọ mi bẹ́ẹ̀rẹ̀ ẹlọ́bá wà ní jẹ́ tí wá bẹ́ẹ̀rẹ̀ kí ni àfóòkè tí ọfẹ́ bẹ́ẹ̀rẹ̀ ojú tì ní òsì mẹ́sì ẹlọ́bá ìjẹ́nàbà ní ìlú ọmọ àwẹ̀ èyí máa dáni sí nígbà yìí tí ó ní èsì jáde àwọn olùgbé àfọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá yìí àti wúwẹ̀ ẹgbẹ́ tẹ̀lé wọn fún yín jọ lójoojúmọ́ bá àti wúwẹ̀ òkú bẹ́ẹ̀ náà làwọn ìjẹ́nàbà àníyàn lọ yàtọ̀ bóbìnrin ó ti wẹ̀ tó bá parí menstruation nǹkan oṣù ẹ̀ yóò ti wẹ̀ wọn bẹ́ẹ̀ náà làwọn wẹ̀ òkú àníyàn ni ó yàtọ̀ bẹ́ẹ̀ ni tẹ̀lé ẹ̀jẹ̀ bí máa dá wa alámọ̀tọ́ ẹ̀jẹ̀ ìṣẹ́lẹ̀jẹ̀ mọ́ kò ti wá mọ́ ọmọ náà ní lọ́dà tó gbójú ọ̀dọ́ lórí inú rẹ̀ bó ti ṣe wẹ̀ náà ló bó ti wẹ̀ náà ló ti wẹ̀ àmọ́ àníyàn ni yàtọ̀. níta ti gbọ́dọ̀ tó máa wẹ̀ ọ̀fọ̀sẹ̀ sí kàǹkà yọ̀rọ̀ jẹ́ náà bá lù wá ó tún wá ahó ṣẹṣẹ rí kálábàkálà ó ṣẹṣẹ gbogbo ara lórí gbogbo ẹ̀rọ ní dábà kò yé kò sì béèrè bọ́bá lọ bọ́ náà bá gbogbo ẹ̀sìn rẹ bá ti ó sì bẹ̀rẹ̀. àwọn bàbá wa jíjọ máa yé wa pé nǹkan àgbọ̀dọ̀ fi máa wẹ̀ bọ́ bá fẹ́ gbé ara ní maka ọwẹ̀ irúwẹ̀ ń lọ́wẹ̀ bọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ hajj tó bẹ̀rẹ̀ sí hajj ní maka irúwẹ̀ ń náà lọ́wẹ̀. ọmọ gbogbo tàbí ikọ̀ ọmọ gàgà wẹ̀ àkọ́kọ́ ní kọ́ndé maka báyìí ti kọ́kọ́ ń béèrè wípé ìrọ̀pẹ̀ sí bí ayé ẹ̀sìn lẹ́kùn alájàdági ájúwí ẹ̀sìn jẹ́ ìyàwó sí ní ìlú ní tèmi lónìí láti wọ́n tó wọ̀ ẹ̀yìn wọn kọ́kọ́ lọ sí wọ́n sì yẹn ẹlòmí tó kà bá tó ní yín fẹ́ sí fún èyí tó gbé ẹgbẹ́ lọ́wọ́ ní ọwọ́ tó ní ẹgbẹ́ pọ̀ tẹ́lẹ̀ ní wọ́n á gbé yẹn dáadáa ní ìdọ̀wọ́ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n fọ́ ìdè ìyàwó ẹ̀rọ látara fẹ́ sókè látara wọn wà lọ mọ́kà wá di fàájì mọ́kà wá di fásitọ̀n mọ́kà wá di lẹ́kùsí ẹ̀rọ àbátà lọ sí tọ́lọ́wọ́ ọ̀mọ́ mọ́kà lẹ́yìn lọ jẹ́ ẹ̀rọ agbègbè ọ̀gá wálé wọn ẹ̀rọ mẹ́rin lọ mọ́kà báyìí ló kọ̀ọ̀rọ̀ wálé ó lọ sí lọ́rùn má sì retí kankan lọ́wọ́ rẹ̀ ìjọba àná tó sùn lẹ̀ tó tún da sọ gbóra ara lọmọkà ọmọ ara gbogbo ẹ̀wà ní bá mú ìgbóhùn àwọn obìnrin lérè ìwọ̀n bá jù lálákàtà ilẹ̀ ṣùgbọ́n rí oòrùn ìrìntì gbogbo ẹ̀ka ọ̀pẹ́ nìkan wọ́n sì òun náà rí owó jẹun lọ́wọ́ dáadáa dípò tí ó wà lórí wọn àti nígbà ọ̀bẹ ní alẹ́bẹ̀rẹ̀ dọ́wọ́ sí lọ tọrọ jẹjẹ alágbọ́bá wọn rú òun kò dáwọn jẹ tọ́rọ ní jẹ omi ti wà wọ́n ti jẹ díẹ̀ lára bá jẹ lórí ìṣòro ìwé ìgbàlẹ̀ àwọn àwọn ajẹ́ lápá àti ìwà àti gbogbo yóò ní sófò àwọn ọ̀jẹ́ wọn àwọn tọ́rọ ń gẹ́ béèrè ẹ̀sìn béèrè nípa ẹ̀sìn béèrè ẹni ọba kújọba pàdánù ẹ̀sìn tí wọ́n gbẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ dáná ilé mélòó lọ́kọ́ ó sì rú ẹni kò sí lọ́kọ́ ọ̀rọ̀ pẹ̀lú ní yóò dá ọmọ ẹni à ń gẹ fìlákì ọ̀kan lọ kò sí lọ́kọ́ pẹ̀lú ẹni lẹ́gbàá kọ́lé kàbí ní táwọn ẹni yéé ẹ̀rọ gáà lè ní agbára ẹ̀yẹ wọn nígbà tí ọba ti fi ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹni kọ́tọ̀ ti gbé structure ní ọ̀pọ̀ ti nínú aláàjì ìsàlẹ̀ àìdá mi ò ẹ̀yẹ ìwòdà ó tún máa tiẹ̀ tí ẹ̀wọ̀n tó dá kúrò torí pé gbogbo nǹkan ọlọ́run sì ń sàpèjúwe àwọn aláàmà ẹ̀rọ bá ti wà ní nísìnyí nígbà tó wà ní gbogbo ẹgbẹ́ ta sí àfihàn tẹ̀sí bẹ́ẹ̀ bí wọ́n ti wà wọ́n fi yàtọ̀ sí bẹ́ẹ̀ ọkọ̀ wọn tara ẹ̀rọ
ọ̀rọ̀ wọ́n bá yá tó òun jẹjẹ mọ́ òun ló ṣe fún mọ́ ọ̀rọ̀ ọmọ yìí tó fi ra kiri tó fi ṣe búláàkì wọn yóò ní búláàkì ìwọ̀n ní búláàkì ọ̀sọ̀ náà a máa bá lọ bẹ́ẹ̀ mi bá kú tó kù dáadáa gbogbo bí tí ń jẹ́nu ara wa tí mo ti máa wù fún mi yányá ọba tó wá ń bẹ nínú àwọn àsìkò ní tó wá ń ṣe lọ́rùn tó ń bá tẹ̀lé ayé tó ń bá tẹ̀lé ayé tó ń dẹ̀kú gbòòrò tó ń dẹ̀kú jẹ́ tó ń ṣe kì í tọ́wọ́ ní kéjì tó ń yọ dáa fún tọ́sà àtàlẹ́ ní òsè ní dáa fún gbogbo ọ̀nà ìrọ̀lọ́ ní dáa fún olè yìí nígbà dáa fún wọn olè yìí ẹ̀sìn gbárùkù tí wọ́n wọ́n sa lọ́jọ́ fà ní lọ́wọ́ sókè bọ́ bá lè ju ẹjọ́ kò tí àdìsá ọ̀rẹ́ ẹ̀rọ ni wọ́n ọ̀rẹ́ ẹ̀rọ ni wọ́n ẹ̀dùnmù mo ti lè ní ilé lọ́lẹ́gbẹ̀ẹ́jì wọ́n sì bí agbára wọn ní alábísẹ́ ìlú wọ̀ alágbàmù tó lò nínú alágbàmù tó lọ́wọ́ bàbá rẹ̀ yá kan bàbá rẹ̀ sọ mọ́lẹ̀ lọ́wọ́ tàbí gbà sàánù mi ní ẹ̀rẹ́ ti dá sí ọwọ́ kan nínú ìgbẹ̀mù ẹ mọ̀ gbọ́ bọ̀dá tàbí náà lè wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá wọn ní ọwọ́ tàbí láti lọ́wọ́ tọ́wọ́ àrọ̀mù tọ́wọ́ àrọ̀mù kí n lọ fún yín dáńtọ̀ ó fún mi o ẹ̀rù bí ló rà ẹ má sáré kọ́ bàjẹ́ fún ẹ má sáré kọ́ bàjẹ́ fún ẹ̀dá fún ẹ mú ọlọ́run ní ọlọ́run tọ́lọ́ ọ̀bá ní ṣe fún ẹ wọ́n yá mi tẹ́ ní ọdún wọ́n láti ní ọ̀sẹ̀ ẹgbẹ̀rẹ̀ ní tọ́lọ́ ọ̀bá ní ṣe fún ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ kọ́ ọ̀wẹ̀ nú òkun kọ́ ọ̀wẹ̀ nú ọ̀sà ọ̀bá ní ẹ̀rá ní tọ́lọ́ ti kọ́ ọ̀wẹ̀ ní ẹ̀rá ní ọ̀rẹ́ ní bọ́ bá tó wá máa gbọ́ àṣẹ tí ó ṣàdúrà kárí lójú kò ní ilé bàbá múra gbogbo àwọn tí kọjá lọ́ta àwọn ìgbà láti dẹ̀ ní sàgbọ́nù yá látàrú yá látàrú yá látàrú yá látàrú ní ọjọ́ kọ̀ọ̀bá ọlọ́mọ rẹ̀ ní àwọn ọmọ ti tún ta yìí ó ti tó lúkọ́ rẹ̀ ó fi rẹ̀ ẹnu òkùnkọ̀ lọ́rùn tó fún àwọn ọmọ tó kọ̀ lúkú tó ń yàgbé yé nígbà tó lọ́ọ̀dẹ̀ tó ti ẹ̀sùn bí ẹ̀mú kó ná àgbà tó di yá máa yá àṣàmà wọn inú lè tọ́lá mú bàbá rẹ̀ jágbà ní mìíràn dá àwọn ará rẹ̀ sí sọ́ọ̀ kí wọ́n tánà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar bàbá ní ó kó gbogbo nǹkan tẹ́lẹ̀ ní káyọ̀ ọmọ yóò dá lójú rẹ̀ nínú àsálà kan tó tọrọ mi kí wọn náà mọ àbá kọ́mọ́ mọ owó ẹnìkan kó tó jẹun àsálà kan tó tọrọ mi kọ́mọ́ lọ́wọ́ kọ́mọ́ wọlé àsálà kan tó tọrọ mi tọ́wọ́ tó dúró kí àwọn tó tọrọ ẹ̀dá rẹ̀ ọ̀fẹ́ àkẹ́rà wọ́n tó dúró kí àwọn àṣà tó sì dára fún mi lọ́wọ́ ó fi tán kí làwọn wá kí ọwọ́ wẹ́sẹ̀ ó lè torí ọ̀sẹ̀ lọ sàáwó wọ́n kọ́ ní ọ̀rọ̀ mẹ́ta náà wọ́n lọ sí ẹgbẹ́ lápẹ́kẹ́lá ẹnu kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ ẹnu kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ ọ̀rọ̀ sí ní jù ọ̀rọ̀ sí bàbá sẹ́ẹ̀ tí ìsìn bàbá lè tí ìsìn ìbọ̀ wa olùgbé ọ̀sẹ̀ express ìyẹ̀wò dání tẹ́tà ẹ̀ṣẹ̀ máa ọ̀rọ̀ òkèrè ọ̀rọ̀ méjì tó lẹ́wọ̀ ọ̀rọ̀ bàbá tó wá ní ọ̀rọ̀ kí bàbá yà mú báyìí wà ní kọ́ ni alákọ̀ọ́kọ́ ní ìgbìmọ̀ wọn ti ẹ̀rọ tó bá fẹ́ ń sọ ẹ̀rọ ọ̀gá yín ní ọ̀gá yín lórí. mo sọ fún akpẹ̀lẹ̀ ọ̀gá ní honey badger black mamba èbúté àgbẹ̀ ní black mamba gbogbo ẹnu ẹ̀ dúdú tọ́ba sànyà èyó yìí sì gbọ́dọ̀ mọ́ sáfún yìí igugi òsì tí ó lè yọ nínú àrùbá yọ bá yìí lọ́gbà wọ́n ti tó yọ nínú àrùn black mamba lọ́wọ́ ọba sàn wọn ní ìbàjẹ́ ọ̀sánlẹ̀kìní wọ́n bá yọ lọ àgbẹ̀tọ̀ ayọ̀ ọba ó sì jẹ́ yányá ọwọ́ ajẹ́ tán ọkà tó ń ta náà lóṣù àwọn ìbò ẹ̀rọ ní mo sí lọ́wọ́ lọ́wọ́ fi jẹun yẹ wọ́n gbé kámẹ́rà tì nígbà tó wọ́n dàbí lẹ́ta ó di ìdìbò kọ́lá ọ̀nà ọ̀rọ̀ àwọn àyà ó sì ní bá tó sọ lẹ́rọ oró rẹ̀ ti ṣiṣẹ́ lára rẹ̀ ó ti ṣiṣẹ́ tán owó ìmọ̀ wọn
ilà ẹ gbọ́dọ̀ sí ẹnì kankan lẹ́yìn ìdè Ọlọ́run. wọ́n bí wọ́n ní lẹ́yìn ìjẹun sáà. àwọn òbí. iná bẹ̀rẹ̀ ìbẹ̀ bẹ́ẹ̀ la fọ́ fẹ́ mi àfọwọ́kọ́ wọn tó ti bá fà wá fẹ́ àkẹ́lẹ́bẹ̀ àfọwọ́sí ìhà ẹ̀jẹ̀ mọ̀ jẹ́. gbogbo wàhálà ni làwọn ọmọdé wọn fi fẹ́ kú sínú Ọlọ́run lò à ẹ̀yìn tí ẹ sọ wá ní tá a dà yìí. bàbá rẹ̀ ní sẹ̀ ìyá rẹ̀ ní sẹ̀ ọwọ́ kó ọkọ̀ mẹ́sídíìsì ọwọ́ àbí ọba àbá rẹ̀ èyí sọ máa rí ọkọ̀ ọ̀rọ̀ tó tó àwọn ọba rẹ̀ àti ìyá rẹ̀. àwọn bàbá mi wọ́n bẹ tí wọ́n mọ ìyá wọn ní Ọlọ́run. kọ́lọ́mọkànlá. méjì bó yóò kà lọ́ọ́ gbàfà rẹ̀ ìyá ìlú ìyá rẹ̀ lọ èmi tí ìlú yìí náà ni wọ́n kà lọ sọ́ọ́ ìlú ayé wọn lọ sí wọn kí lọ yóò kà lọ́ọ́ gbàfà rẹ̀. àwọn wa kọ́ mọ́tò lọ́ọ́ gbàfà ìyá rẹ̀ wọn àwọn alájú wa rí bó rárá ọ̀tọ̀ mọ́tà. ọmọdé yóò kádà. ọ̀dàbọ̀lẹ̀ yóò kádà. ó lè dábọ̀ yẹn wọn kó inú mọ́tò sí dọ́dọ̀ ọ̀rọ̀ bí mọ́tò wọn àbá ó fi yára àjọba rẹ̀ lẹ́lẹ́. àwọn méjèèjì ọlọ́run fi wọ́n ti ra wọn bọ́ bá tọ́jú yára àjọba rẹ̀ ó lè rí wọn fún un. àwọn obìnrin táwọn bá láyé tó ti délé ọkọ náà nígbà tá a lọ báyé lọ́dọ̀ yára rẹ̀ yóò kásọ yára rẹ̀ bọ́ta yóò fi kún lélẹ̀ ni wọ́n fi yóò kúnlẹ̀ yóò fi kúnlẹ̀ yóò fọ gbogbo aṣọ yára rẹ̀ yọba ya rẹ gba gbogbo wọlé omi tún yá yìí ó tún lọ ọjà wọn ní báyìí síbẹ̀ kí tó máa lọ àgbàdo sí náà fi ń kéwì máa lọ́wọ́ ní wọn wa yóò tún lọ tọ́jú ya rẹ kò sí má láyé lónìí kò sí má gbogbo ẹ̀ ti tán ọ̀wájà lùbárí kò sí láyé púpọ̀ mọ́. ayé kan yìí náà lára ayé òpin méjì ọ̀kan yìí náà nínú àìsí egun tó yẹ ká sí fáwọn tó bí wa máa nínú lọ́wọ́ mi ọsọrọ rẹ ọlọ́wọ́ bí wà ní ẹwù tàfà ẹsì dáadáa pẹ̀lú àwọn tó ní o ẹwù wàhálà àwọn o ọfẹ sí ìyàwó fún ọkùnrin lówó tí lọ yá ẹwù dáadáa ẹwù dáadáa ọfẹ kọ lẹgbẹgbẹ wọn ní ìdáwó wọn ní ìjọ mẹ́rin ni ìjọba ti sàn tiẹ̀ tọ́jú kọ́mọ́lù lè wá ọ̀sán ní méjì ní ìdáwó ẹ̀yìn ẹ̀yìn ìtàgé ọmọ rẹ̀ ẹbí kúrú àti ẹ̀mọ́ lọ ìyàwó ọmọ rẹ̀ ìjọba ní o. bẹ́ẹ̀ náà ni wá ń jó ní. sọ̀rọ̀ kó kiri àbẹ́tẹ̀ lọ́wọ́ tó ní lọ kọ́mọ ní wọn ni àti bí sí lọ léwe. ọmọ rẹ̀ náà ni mo ọdẹ àwọn ọmọ mi fọ́tò gbà mọ́ra ní kó fẹ́ yàwó tó ń tiẹ̀. wáyé tó wà ní gẹ̀fẹ̀ lọ sí káàkiri náà alájí máa ń wọ́sọ̀ tó ń yá lẹ́yìn ọwọ́ láyé tiẹ̀ náà dáa. dàkín náà ń lọ sọ tiẹ̀. dàkín náà ọmọ kẹ́kẹ́ sí tiẹ̀ báyìí alájí wá jókòó bí àdúrà láàrin àwọn àjọyọ̀ wọn ìlú wọn ń pọ̀ lójú ọmọ àwọn àgbẹ̀ wọn bá wọn mú bàbá kí ni wọn kú bàbá yẹn sórí báyìí rẹ tí wọn kú látàrí ojú ayé ìdáyé tó ti máa wọn bàbá rẹ ní afọwọ́ ní kòtì àwọn alájí rí wọn wá tẹ̀sẹ̀ kan lọ́jọ́ wọn bọ̀ kan èyí ò ti já eré ìlú náà alájí bàbá rẹ ní ó tún ti ní owó ọba bọ̀ bàtà wọn gbé nílé ìwọ̀n 80,000 àwọn àgbẹ̀rẹ̀ ní jẹun òkòfèsè rí yán àwọn amúbẹ̀sí jẹ́ mọ́ sí fẹ́ wà láyé ìlú oòrùsù lókùnfẹ́ òkèrè ha pọ̀tàrà bí o lẹ́jẹ̀mù bàbá rẹ̀ rẹ̀ ní òkùsì kan ọwá lọ́rọ̀ fẹ́ gbẹ́gbẹ́dá fún mi ìwọ̀n àwọn agbóhùn kan ní ìgbà ìgbẹ́kùn tí wọ́n bọ́ láwọn sá wọ́n lọ́rọ̀ pàṣẹ wọ́n gbé ha ẹ̀rọ bàbá yìí wọ́n yẹ kó gbé fún gbé bàbá rẹ̀ mẹ́rẹ̀ẹ́rẹ̀ dé báyìí wọ́n rí wọ́n mọ́lá kàkàkà ọ̀dẹ́gà tó bá dùn ó bá ń sí àga kí ni ọ bá ń sí àga ní ojú àtàmà ìgbà kìí àmà bọ́bí ni wà ní lẹ́yìn àìsàn ẹsẹ̀ dáadáa sáwọn òbí yín méjèèjì. àrọ́bì mìíràn ẹlẹ́ẹ̀kẹ́ni tó ọ̀gbọ́dọ̀ bá sọ̀rẹ́ láyé. táàkù sọ́dá gbogbo ẹni tó fi ìrúnlẹ̀ tí ò kírun má bá sọ̀rẹ́. فإنهم لم يؤت حق ربه الذي خلقه. àfáà nítorí àwọn tí mo ní ọmọ bá sọ̀rẹ́ àwọn tí wọ́n fi ìrúnlẹ̀ tí wọn ò kí yìí wọn ò fọ́lọ́hun tó ṣẹ̀dá wọn lẹ́tọ̀ọ́ rẹ̀. wọ́n ní yàgà jàǹdàjàǹdà lọ́dọ̀ tó gbẹ́jà ọ̀sẹ̀ ẹ̀rọ wọn fẹ́ káwọn yá ìwọ̀n lónà èdè wa wọ nínú ọmọ rẹ̀ wá jáde
ìyá ni wọ́n sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ń lọ ọlọ́run ìwọ̀n aláwọn tó ní láàrín ó sì fẹ́ tí ọkọ̀ láyé omi sì pẹ̀lú mi wọ́n súnmọ́ ọmọ wá fún ọmọ fẹ́ ẹwọ̀rọ̀ tí a yẹ wọ́n tí wọ́n ní àwọn táwọn tí mú gíní wọ́n dáyà kúrò gẹ́gẹ́ mọ̀ wọ́n tí ìgbòmìnà ẹ̀kọ́ lè wọ́n mú ẹ̀lẹ́ ọ̀gá tọ́jú àwọn tó gbé ọ àwọn ọ̀rọ̀ ìgbà èyí tí ọwọ́ tẹ́ gbogbo ẹ̀ sáàsì rẹ̀ jẹ́ ní ọlọ́run lára àwọn tó gbé ọlọ́ ọlọ́ ẹ̀jẹ̀bí ẹ̀bí jígbọ́ àbíkọ́ tó lè àwọn ọmọ ìlú ní sí yanjú lè dé ní báàkì àti ìwọ̀n fọwọ́ sí náwó sí báyìí obìnrin ọkọ̀kọ́ fọwọ́ owó ọkọ̀kọ́ fi mú wọ́ báyìí wọ́n máa ń sí jẹ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn ẹgbùn báàkì ò lè ṣe mú bàbá rẹ̀ tí ó fi ṣe ní mú tí bàbá rẹ̀ ṣe gbọ́ náà lẹ́rẹ̀ pẹ̀lú ní ọkà tó mú kàdú ní ọ̀rọ̀ tó súnmọ́ yàrá ìdúrí àwọn ọmọ òdúró ìwé ìsìtì wọ́n máa ọgọ́rin ọdún ìwọ́n máa àádọ́rin ọdún ó dá sí wájú ọlọ́run gbogbo àti ní àti wọ́n sọ pé bẹ́síkẹ́ ní fítàmì wọ́n máa jẹ́ ẹ̀bá sí bá wọn alájá wọ́n ti dàgbà wọ́n wá jòkó ká ní oúnjẹ òkú wọn wá gbogbo ti wí ara wá ewúrò làwọn ọmọdé ó sì fún ọgbẹ̀ ìlẹ́yìn fàkáìfà sayatiya haqqa ẹjọ́ àwọn afọ́lọ́hun níwọ̀ tiẹ̀ bóò ló ṣe fẹ́ fún wọn níwọ̀ tiẹ̀ fàhókìmù tariku salat wọ́n wá ní ìdájọ́ tó gbẹ̀rún lẹ̀ tí ò kírun mahallu khilafa bayna al-ulama ń bẹ láàyè ìyapẹ ẹnu lọ́dọ̀ àwọn àfáà faman tarakaha ẹni bá fi ìrun lẹ̀ tí ò kí yọ̀húrú dẹnu lẹ́ni tí fi sọ pé wàhálà yín ti ẹ̀pọ̀ kí ni wàhálà yín pẹ̀lú ìrun gan kí ló dé gan hudan li wujubiha fahuwa kafirun irú eléyìn kèfèrí wa man tarakaha ẹni bá wá fi ìrun lẹ̀ takasulan lẹ́ni tí fi ń rojú fajumhurul ulama gbogbo àwọn àfáà wa panu pọ̀ lórí yarawna annahu 'asin fasiq wọ́n nírú eléyìn olùsẹ́lọ́hùn ní kò kí ni فقال النبي صلى الله عليه وسلم àníbi wa Muhammad wa sọ ìjọba ọlọ́kọ̀ máa bá سيقول وانا لا يكون فلا من ترك الصلاة ànábì ni ẹni bá fi ìrun lẹ̀ tí ó فلا دين له kò sẹ́sìn kankan fún kìí ṣe mùsùlùmí o فلا دين له kò sẹ́sìn kankan fún kìí ṣe mùsùlùmí فالصلاة هي إيمان الدين torí pé ìrun tí wọ́n ní ọmọ akítọ̀ takútò kírun òun náà ní pé yẹn gbé òkú ẹ̀sìn ró وأول ما يحاسب عليه العبد الصلاة àti pé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sírò fẹ́rú bó bá dijú àlìkìyámà tó bá déwájú ọlọ́run فإن صلحت فقد أفلح bí irun rẹ̀ bá ti lálàáfíà tó dé bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ jèrè وأنجح yóò sì làwájú ọlọ́run وإن فسدت àmọ́ bí irun rẹ̀ bá lọ bàjẹ́ tí ò pé ọ̀fà yìí náà kò kí dáadáa alásàrì ò dúró déédéé mọ́gíríbì ẹjọ́ ní ń rò فقد خاب وخسر irú eléyìn ẹ̀ǹtì ló gbé dọ́dọ̀ ọlọ́run yóò sì ṣòfò عباد الله gbogbo àwọn ẹrú sí ọlọ́run ألم يذكر القرآن wọ́n ní sẹ́ Kùránì ò ti rán wa létí عقوبة لتارك الصلاة ìyà tí ń bẹ fẹ́ tó fi ìrúnlẹ̀ tí ò kí لقوله تعالى fún gbólóhùn ọlọ́run tí ó sọ báyìí pé ما سلككم في سقر bọ́bá di lóòjú àlìkìyámà báwọn tí ọba kírun bá wà nù náà wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ wọn pé kí ló gbé yín dénú náà sàkárà tẹ wà yìí قالوا àánú ọmọ wa fèsì jọ́nà لم نكن من المصلين àsínú ẹ ti ń kírun láyé àfìrúnlẹ̀ wọ́n máa bí wọ́n ní òkè kí ló gbé ilé múlẹ̀ tẹ̀ wà ní àwọn ọ̀dọ́ ṣètàbí jẹ́ ọlẹ́rẹ́ ní àwọn tí ń kí wọn láyé mú wọ́n sábà lọ́wọ́ tó ń bẹ́ẹ̀tì
ṣáàkìrù mú méjì ọwọ́ ajẹ́ iṣu tí wọ́n ṣe lábílì òun méjì ṣáàmọ̀nù wádà ní àṣẹ́gbé wà ní mẹ́ta lè yóò ọwọ́ mú tí wọ́n wá fi mú kán gbà àwọn olùkọ́ ọ̀rọ̀ tó lè kú ní ẹsẹ̀ bẹ́ẹ̀ sáyé ẹ̀sáyé ọgbà yí ara ń jẹ́ ní ìgbà ìtẹ́ wọn mú kún ọmọ sáàbùkà lọ́wọ́ àmín ọgbà yí onímú kún ọlọ́wọ́ gbà lọ́wọ́ Allahumma ó ti dìjà lábà àwọn olùkọ́ ọ̀bá rí mú ọ̀bá rí ní ọ̀bá wá rí bẹ́ẹ̀ akínú àṣùgbà kan asálámà kéèyàn ti wà á kọ́sá bẹ́ẹ̀ di ọba mú ògógóró ta asálámà àṣùgbà ìdájí ọlọ́mọ olùkọ́ àwọn ọmọ ìyá wa wọlé àwọn akáàmù ọmọ ọlọ́pàá wa jàgbà lọ́wọ́ wọn ẹ̀rọ bú ògógóró sáré ẹran tútù ògógóró ẹgbẹ́ ẹran tútù kàlẹ̀ báyìí ẹwà bù sí ẹwọ́n tí ń ṣẹlẹ̀ bí bá ti ń ṣẹlẹ̀ lára rẹ̀ ìwọ tó mú máa fura ẹ̀kẹ́ ìgbókòó máa ní owó rẹ̀ àwọn ìlú sì kọ́ lọ́pẹ́ ìgbìyànjú owó tó ní máa àbájú ẹ̀dí ń lò nílò àdúyàmọ̀ nílò sàárẹ̀ nù gbogbo yóò máa sọ pé tútù mú tóun ti wò gbogbo yóò bẹ́ẹ̀ gúlẹ̀ àwọn onímọ̀ òkú onímọ̀ ní òfin ìlú tó mú àwọn onímọ̀ ọ̀sìn ti háì ọ̀háì ọwà fún lójú àìpẹ́ ọdún àwọn ọmọdé fún yàjẹ́ wọ́n lọ́nà nákùnú tẹ̀rí mú mùsùlùmí àwa sínú ẹ̀ tí ń fún àwọn èèyàn ní oúnjẹ jẹ sẹ́ni pé lónìí nísìn ayé ti dáyé yín pé báwọn ọlọ́lá bá bẹ́ẹ̀ ṣe nǹkan wọn ò lè fún tálíkà ẹ lè wọ́n gbé lágbájá gómìnà ni wọ́n fún lágbájá tálíkà ọlọ́run pé ẹ fún lẹ́nà kan kéèsì ìyàwó ọlọ́lá bíi tiwọn ni wọ́n mọ̀ wá sọ́ńdọ́ náà lọ́wọ́ pé àwọn ò fún àwọn èèyàn tí wọ́n nídìí nǹkan ní nǹkan àwọn tí wọn ò nídìí ẹ̀dá ń fún. àwọn tí ò nídìí ẹ̀ àwọn làwọn fún ẹ wọ́n bá wọ́n àṣẹ́lọ́nà ọlọ́run fún ọjọ́ àfá tọ́wọ́ lọ́wọ́ ọmọ alábẹ́ àbájọ́síwọ́mọ̀ Allah gómìnà ọ̀rọ̀ ìmìnira sábí ọ̀rọ̀ mọ́kànlá ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ìjọ sọ̀rọ̀ dáadáa ọmọ sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ìjọ sí bá tẹ̀lé sí ọlọ́pàá ìwọ̀n tí ó dáa àwọn tí ó sì ní ọjọ́ lọ́wọ́ ọ̀pọ̀ ìwé ẹ̀fẹ́ dáa ọ̀rọ̀ tó kú fẹ́ jáwé látàrí ọmọ lórí ìjàdí sí ọya pàtì ẹ̀kùnrin fún wọn lé ọ̀ládàmọ́sùn náà kọ̀rọ̀ mọ́ ìgbésẹ̀ tó ọ̀pọ̀ ìwọ̀n àbúgbáni àjíjáníṣù mọ́kọjá ń lè rẹ̀ nísìn àbúgbọ́ wà nílé mo rí pé èéṣẹ́ ìdí tó ń wó mo fọ́ ní 1 million àdẹ́gbàgbà àdúgbò náà tó wá ọ̀rọ̀ náà owó ọ̀kàkà náà nísìn wọ́n ti ń ṣe kèsè ọ̀rọ̀ bá àwọn bá ní àjọ wọ́n ṣe lápòlò ẹ̀sílẹ̀kùn ẹgbẹ́ ìwé ẹni ìwé níwò ìta ní alájí ẹgbùn wà ní ta ní àwa olè ẹ̀sì àwọn àmàrùn lọ 1 mílíọ̀nù fún ilé ẹ̀kọ́ ìjọba ìṣẹ́ bẹ́ẹ̀ sí àwọn náà lọ àkọlù àṣẹwọ́dà àwà nàìjíríàmù tí wà dà àdẹ̀fẹ́ ìjọba ògbòrò ní ẹkọ́ alájá bá ní góòdì ẹ̀fẹ́ wọn àgbogbo góòdì alájá ìdáwà ẹni ọkọ̀ gbèsè fún ara ilẹ̀ pàdé ọgbẹ̀ wa ìtí wọ́n kó lọ́wọ́ ọ̀dá ládá tí wọ́n bẹ̀rẹ̀ lára ká sọ̀rọ̀ láyé ní pé ọ̀nà òkùnyẹ̀ ní gẹ̀rọ ẹni pọ̀ sí ma
ọ̀sẹ̀ ni wọ́n bí ẹjọ́ kò ọ̀rọ̀ fún wọn lọ́wọ́ ọ̀sẹ̀ tó ní ẹ̀sìn ọ̀rọ̀ a sì gbogbo ẹ̀rọ mọ́ ẹ máa rántí ọ̀rọ̀ ẹ máa rántí pàtàkì ní ọ̀rọ̀ ẹ máa rántí gbogbo ọ̀rọ̀ wà fún ọ̀rọ̀ kan ẹ̀rọ ọ̀rọ̀ ẹ máa rántí gbogbo ọ̀rọ̀ 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 tó lè ọ̀rọ̀ ẹ máa rà á kò tí ní wọn bẹ̀rẹ̀ alẹ́ nígbà mo sí ìlú wọ́n ti kú àwọn àti dọ́tẹ́ ìgbò sẹ́sẹ̀ wà ní wọ́n ti kú ọ̀rọ̀ ẹ̀kọ́ àti oṣù méje àwọn àti ìjọba ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ فقال رسول الله صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم المرء أمنيا على دين خليل tí ń bẹ lórí ẹ̀sìn Ànábì Muhammad فلينظر أحدكم من يحارب kẹ́ni kọ̀ọ̀kan yà wọnú wọn ta ni ó bá ṣọ̀rẹ́ ta ni ó mú lọ́rẹ́ ta ni ó yàn láàyò. إن الله يأمر بالعدل ẹwà bá wà háwọn ìbá wọn yàrá bá gbọ́nà máa mú ìlọ kò sí pẹ́lú ìbáríkà tó rú bá bá rí àdúgbàrí tó bá rú lórí اسم الله كامل الله كما هو وسلم يوم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله كامل الله كما هو أن يبدأ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله كامل الله كما هو بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله كامل الله كما بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Aláàjì Suleiman Adébáyú àwọn ọmọ alájọ kírù ọ̀rọ̀ wọn ti ṣe wá sí lọ́nà pátá kó wá sí ọ̀pọ̀ta ní ọlọ́pàá àwọn ọ̀pá wa sàn ilẹ̀ sí olóòrùn àwọn ọmọ náà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́jọ́ wọn náà lọ́tà wọn jẹ́ tó àbáyà ya ń bẹ ní ìlú báyìí ẹ jẹ́ kí a ṣe alámúná ṣẹ̀rá kan nítorí fi ṣe fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọsá fi ṣe fún àwọn afáwa àánú ti ń bẹ́ẹ̀ ó ti wà lára wọn tẹ́lẹ̀ ló ṣe kó náà ní gbogbo wa náà ń jẹ àgbéga ti ń bẹ́ẹ̀ ó ti wà lára wọn tẹ́lẹ̀ wọn náà là ń jẹ àlùbáríkà ti bẹ́ẹ̀ ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn náà là ń jẹ ọlọ́mọdé ó kú láéláé bàbá wa ṣe alámúná ṣèrà náà á wà fi wàdù wa lé nítorí fi wàdù wa àwọn náà ṣe fún Ànábì Muhammad ọlọ́mọsá fi ṣe fáwọn afá wa àyà mẹ́ta bẹ́ẹ̀nu wàdù wa yẹn ọlọ́ni wọn wá da akàrọ̀ bókà wà má kọ̀lá wala al-akhiratu khayrun laka mina al-ula wala sawfa yu'tika rabbuka fatarda bàbá ṣe dáadáa gbogbo tí bẹ́ẹ̀ lọ́kùn síbẹ̀ fáwọn náà àmọ́ mọ́jẹ̀mú ká tó ṣe é òun náà ní wípé gbogbo tí bẹ́ẹ̀ bá ti tọ́ rẹ̀ báwọn bàbá wa ọlọ́dún orí bẹ̀ fáwọn náà àmọ́ ká tó ṣe é abẹ́ká ṣe sàrà rẹ̀